ẹ ti rí apá ibi tó ń lọ àwọn òṣìṣẹ́ mínísítírì tán jọ́rẹ́ mi gan náà wọ́n á máa pẹ́ àmúrúnkúlù kí ni gbogbo ohun tí ẹ wá ń sọ báyìí àmọ́ n ò lè sọ pé kẹ́yìn náà máa bọ̀ ṣé kẹ́ wá sọ bóyá irọ́ ni à ń pa àbóòtọ́ ká mújú ajá ká fi kájá àmọ́ mo fẹ́ béèrè ṣé kí ni a lè ṣe àtúnṣe wo la lè ṣe tí ẹ bá rí i pé iléèwé kan lọ bá Ministry of Education wọ́n á ń béèrè owó lọ́wọ́ ọ̀nà míì wo náà lè gbà tí wọ́n lè lọ ṣàfihàn àbí bákan tí wọ́n lè fi yán kọ̀ọ̀kan wípé ẹ wo alọ́bẹ̀ o owó tán ní ká mú a ní nígbà tá a dẹ̀ ti ní ẹ̀ akọ̀hún gbàgbé wọn ni a dẹ̀ lọ ṣe tá a fẹ́ ṣe. ṣe rí àfikọ́ náà fún wa láwọn olórí tó dáa tọ́lọ́run bá ti fún wa lórí tó dáa láti ìjọba àpapọ̀ dé ìjọba ìpínlẹ̀ dé ìjọba ìbílẹ̀ kò sí à ń fẹjọ́ ara wa sùn bẹ́ẹ̀ dé police station ẹ jẹ́ ká mú àpẹẹrẹ láti police station tọ́lọ́pàá kan bá mú ẹ tó bá ní pé kó mú owó wá tó bá sọ pé ó fẹ́ rí DPO wọ́n á jẹ́ kó nira fún ẹ láti rí DPO gan á jẹ́ kó nira fún ẹ láti rí òun tó bá tún padà rí òun àtọ́ ẹ pé look and answer him now go and tell him and give him what he want ṣé apọ̀ pin àwọn nǹkan tó ń jẹ́ kí nǹkan wa máa nira nìyẹn tó bá dé ministry tó bá lọ pé ẹnìkan ní pé wọ́n á ní pé kò mú ẹ̀rí wá pé ó lóun fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀ òkè ìwọ tó wá fẹ́ lọ nǹkan lọ́túnla tó wá dé tó wá ń pààrà títí ó wá kú bí ọ̀túnla lẹ́nu tẹ̀dẹ̀ ti gbowó lọ́wọ́ àwọn òbí àwọn ẹni tó máa dẹ́ lóhùn nísìn kò tí ì dé ọ́fíìsì àbí tó tiẹ̀ dé kankan tó wà lọ́fíìsì wọn gbé kò sí nílé ọjọ́ yẹn dẹ̀ ń súnmọ́ kí ló fẹ́ ṣe wọ́n á pọ̀ gà pé káni àwa la ránṣẹ́ kò sí nílé ni bóyá wàá dúró kó fi dé àfi ká bá ọkàn wa sọ̀rọ̀ ká bára wa sọ̀rọ̀ káwọn tó wà mínísírì mọ̀ pé yàtọ̀ sí pé àwọn ń ṣiṣẹ́ èèyàn wọ́n ń ṣiṣẹ́ Ọlọ́run o àǹdá ti tọ́jú pọ̀pọ̀lọpọ̀ míì náà kú mbẹ́ wọ́n ń jẹ́yàn gidi mọ́ nítorí pé wọ́n jẹ́ kí nǹkan rọrùn fáwọn èèyàn tó fẹ́ tẹ̀síwájú gbogbo nǹkan tá a bá ń ṣe lórí ẹ̀kọ́ a kì í fìwà bàjẹ́ sí láì pé àwọn òkè òkun wọ́n ń fìwà bàjẹ́ sí a ní máa sá lọ sílé ìwé wọn ọ̀rẹ́ mi kan Wáídì Wúyẹ́ lórúkọ ẹ̀ ó ń ṣe masters lọ́wọ́ ní Finland báyìí lẹ́yìn pé ó ń ṣe masters yẹn lọ́wọ́ wọ́n á máa rán wá sí Nàìjíríà kó wá ṣe research àwọn náà tún fún lówó wọ́n á fún lówó plane wọ́n á fún lówó research fund a tún wá síbi a tún fáwọn lówó ẹni tó wà níléèwé a tún fẹ́mi lówó àwọn làbí mo padà o a tún padà tó bá yẹ pé Nàìjíríà yìí ni lẹ́yìn ìgbà tí owó tán ní kó wá gbà yẹn a kọ́kọ́ sọ pé òun a kọ́kọ́ sáìn pé òun gba iye kan kò dẹ̀ ní rí iye gbà. ọ̀rẹ́ mi kan náà ó ti dà sójú pòfẹ́sọ̀ tí wá sóde di òwúrọ̀ rí ó wà ní Yale ìgbà tó wá ń ṣe research ní Nàìjíríà tó bá wálé báyìí tá a bá jọ jáde tá a bá débi kan tí n bá fẹ́ náwó a ní Jídé máa náwó owó ẹ̀ mọ ní níjọba wá bí pé ṣé òun ṣiṣẹ́ lọ́hùn ó ní rọ̀ ó ní wọ́n ti fún mi lówó ó ní sọ́ni gbogbo pé mo máa gbé ẹ jáde wọ́n ti fún mi lówó ẹ̀ mo ní ó dárúkọ mi fún wọn ó ní irọ́ ó ní wọ́n ti mọ̀ pé máa jáde wọ́n ti mọ̀ pé research tí mò ń lọ ṣe máa láwọn èèyàn máa fáwọn èèyàn pé àjọ mu àwọn máa mu drink tí wọ́n lè fún mi ní information bá ṣe gbogbo ẹ̀ ó ní gbogbo mo ní ìyẹn ló jẹ́ káwọn yàtọ̀ sáwà gbogbo orú eléyìí àwọn tó wà ministry kọ́ bá wa jẹ́ kó rọrùn fáwọn iléèwé tí àwọn ọ̀gá bá gbọ́ pé èèyàn kan fẹ́ complain ẹ jẹ́ ká máa tẹ́tí sọ́rọ̀ wọn ká má jẹ́ kí gbogbo ẹ̀ máa jẹ́ pé à ń tà láti ṣọwọ́ kú dúró à ń láti gbà nǹkan kan ẹ jẹ́ ká fọ ọkàn wa mọ́ tá a bá fọ ọkàn wa mọ́ orílẹ̀-èdè yá mọ́ ṣùgbọ́n nígbà tí èmi bá fẹ́ mo fẹ́ rojọ́ nsìn ọ̀gá tí mo fẹ́ rojọ́ gan òun náà ní ó ní ìpín tó máa gbà nínú ẹ̀ tí máa ń rojọ́ fún mò ń rojọ́ fún kà náà ni nígbà tí mo dé tí mo ní ọ̀gá yẹn a fẹ́ lọ sí ministry tó ní ẹ ṣé o approve ni tó ti fẹ́ lápúfà tó ló sọ pé fẹ́ lọ́nsìn bẹ́ẹ̀ a lè jẹ́ kí irú iléèwé bẹ́ẹ̀ lọ pẹ̀lú condition pé ẹ yáa rí pé mọ́tò tẹ́ ẹ gbà mọ́tò dáadáa ni kẹ́ tó lọ láàárọ̀ a gbọ́dọ̀ gbé ìkan nínú àwọn official wa kó wá wò yín a dẹ̀ gbọ́dọ̀ rí pé ẹgbà ọlọ́pàá kan tó máa tẹ̀lé yín tó bá fún wọn ní gbogbo condition yẹn wọ́n á ṣe é táwọn òbí náà bá rí pé àwọn ọmọ wa fẹ́ lọ sí excursion official ministry wà ń bẹ̀ ọlọ́pàá wà ń bẹ̀ wọ́n tẹ̀lé wọn ọkàn wa nígbà tó bá tó sọ pé àwọn fẹ́ lọ́jọ́ míì á wu òbí láti sọ pé àwọn máa lọ ṣùgbọ́n gbàtà bá ń jẹ́ kó nira tó di pa fẹ́ rí director ní ministry tó náà wá ń sá pamọ́ ẹ má dàrú máa yẹn lóhùn tó bá ti lè fowó yẹn lẹ̀ ẹ̀mí ní gbọ́ bẹ́ẹ̀ à lè kù gìrì lọ́ba gọ́vnà à lè kù gìrì lọ́ba kínní
ṣùgbọ́n ìní ọ̀dọ́ tiwa bí àwa náà máa ṣe tiwa irú ìbá ṣe ń sọ yìí àwọn iléèwé tó máa ń rí fáwọn ní ìdíwọ́ wọ́n lè pe nọ́mbà tèmi àwa ní bá ṣe máa reach to them ní ẹjọ́ kí ló dé táwọn èèyàn yín jẹ́ kó máa nira fáwọn iléèwé wa à ń pè wọ́n àbí wọ́n à ń yé bí wọ́n nígbà mi ọ̀gá wọn ní àgbọ́ ní kò dé tébù mi nígbà tó bá yàn kẹ́dà ẹgbẹ́ àwọn yẹn fi wọ́n lẹ̀ o torí ó ti ń dọ̀rọ̀ orí tẹlifíṣàn báyìí tó náà wọ̀ pé tá a bá débi àsọ. ó dà ẹ jẹ́ kí n béèrè àwọn kan wà tó jẹ́ pé excursion kankan yìí iléeṣẹ́ àdáni ni wọ́n máa ń ṣe àwọn náà ìlànà yìí náà ni ọmọ tàbí àwọn yẹn náà máa ń rẹ́gísítà pẹ̀lú ìjọba wípé àwọn kan táwọn fẹ́ máa ṣeré o. ṣe rí téèyàn bá ń ṣe excursion ó lè ìjọba tó wà ní in charge tourism ó ti mọ àwọn iléeṣẹ́ tó máa ń gbé ọ̀rọ̀ tourism káàkiri èèyàn lè lọ bá iléèwé kan pé tẹ bá fẹ́ lọ síbi báyìí o àwa mọ̀ ń pa ẹ o tẹ bá fẹ́ lọ síbi báyìí o àmọ̀ ń pa ẹ o àwọn kan báyìí àmọ̀ ń pa ẹ àwọn náà máa sọ fún yín pé tẹ bá fẹ́ ṣe nǹkan báyìí iye báyìí lè máa fún wa kẹ́ tó ṣe ṣùgbọ́n kí iléèwé tó ṣe iléèwé torí àwọn ọmọ kéékèèké tá à ń kó lọ iléèwé gbọ́dọ̀ rí pé ẹni tó wá bá àwọn ó ní ìwé pé ìjọba mọ̀ ẹni báyìí ó ní ìwé pé ìjọba mọ̀ ẹni báyìí o ó lóun máa ń kó ọmọ lọ ẹ̀ẹ́dẹ̀ rí pé wọ́n ní ibi tẹ́ ẹ lè tọ́ka sí pé yàrá ọ́fíìsì wọn rèé tẹ́ẹ̀dẹ̀ lè sọ pé ẹ bá wa kọ́ ọmọ lọ ẹ bá wa kó wọn padà wá iléèwé tó bá rìlíìsì ọmọ fún àwọn àjọ tó ń ṣe ètò excursion ẹ gbọ́dọ̀ rí pé tíṣà kan àbí méjì á tẹ̀lé wọn lọ torí tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ọ̀rọ̀ ọmọdé ni ọ̀rọ̀ life ni kì í ṣọ̀rọ̀ biscuit kì í ṣọ̀rọ̀ kẹ̀kẹ́ sọnù láti rí pé òkè ẹni tó wá bá wa pò máa ń kó ọmọ jáde o àwọn máa ń mú yàn lọ sí excursion o àwọn máa ń bá àwọn èèyàn ṣe visit o ẹ gbọ́dọ̀ rí pé ọ́fíìsì wọn ni àwọn èèyàn láyìíká wọn mọ̀ wọ́n ìjọba gan mọ̀ wọ́n pé wọ́n ń ṣerú ètò yẹn tẹ́ bá wá fẹ́ lọ ẹ̀ ní dédé dá mọ́lẹ̀ fún wọn àwọn olùkọ́ yín gbọ́dọ̀ tẹ̀lé wọn tí kì í ṣe olùkọ́ kan pàápàá ẹ dẹ̀ rí pé ẹ gbàṣẹ lọ́wọ́ ìjọba pé a fẹ́ lọ sí ibi báyìí ṣùgbọ́n àwọn ibì kan wà tá a lè lọ tó jẹ́ pé kò bá ètò ẹ̀kọ́ lọ bí tá a bá ti wà lọ ní dancing a lè wo pé torí ọlá tá a ní torí àwọn èèyàn wa ẹ jẹ́ ká káwọn ọmọ wa lọ sí Ghana afẹ́ kan lọ sí Ghana kan lọ rí ìlú kan lọ wòlú ni ìyẹn àwọn òbí tó bá lágbára ẹ̀ wọ́n á lọ ṣe mọ̀ pé ibi ìṣòwò kékeré lè máa fi lọ Ghana àwọn míì aláwọn lọ sí Dubai àwọn míì ní Amẹ́ríkà làwọn fẹ́ lọ ọ̀pọ̀lọpọ̀ léèwé á pè àwọn gan pàápàá wọn ní ẹjọ́ bá wa ṣètò a fẹ́ lọ London ẹ bá wa ṣètò a fẹ́ lọ sí Korea ẹ bá wa ṣètò a fẹ́ lọ sí Malaysia a fẹ́ lọ wo àwọn important places ní Doha ní Saudi ẹlòmíà ní Egypt làwọn fẹ́ lọ wo àwọn big monument ní Cairo ní Alexandria ẹlòmíà làwọn fẹ́ lọ sí Tunisia ẹlòmíà làwọn fẹ́ lọ sí Spain káàkiri ìyẹn ó lè wáyé nígbà tí a bá ti súnmọ́ lídé tán tí ò ní tako ìgbà tá a fi ń lọ léèwé àwọn eléyìí ní visit tó jẹ́ pé àjọ jókòó pẹ̀lú àwọn òbí nígbà tó lídé wà èèyàn lè ṣètò ẹ̀ fáwọn ọmọ iléèwé ẹ̀ ó lè ṣètò ẹ̀ fáwọn ọmọ iléèwé míì náà nígbà táwọn òbí wọn tó bá ti ní ìfọwọ́sí irú eléyìí tá a bá fẹ́ lọ a máa kọ́kọ́ kàn sí Ministry of Foreign Affairs a máa tún wá kàn sí Ministry of Tourism àwọn tó ń handle tourism pé àwọn a fẹ́ lọ wo nǹkan báyìí àwọn náà máa fún wa ní àwọn ìlànà kan lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn excursion yìí tí wọ́n tó máa ti dọ́dọ̀ àwọn Foreign Affairs Ministry àwọn agency tó wà ní in charge of tourism wọ́n á ti fún léèwé yẹn ní guide ìyẹn ó lè jẹ́ ọmọ léèwé yín nìkan ó dẹ̀ lè jẹ́ pé àwọn ọmọ léèwé yín pẹ̀lú àwọn ọmọ léèwé míì irú àwọn eléyìí tí mo sọ ó mọ́ sábà ń wáyé nígbà tó lídé tó gùn tó bá wà. àwọn èyí tí mo pè ní visit lẹ́ẹ̀kan àwọn visit yẹn yàtọ̀ sí excursion visit nìkan tá a lè ṣe láàrin wákàtí kan sí méjì àti padà dé bí ká sọ̀rọ̀ nísìnyí ká fẹ́ kọ́ àwọn ọmọ wa nípa ọjà a kọ́ wọn nípa market. àmọ́ yẹn a lè má lọ bá jọba. a lè má lọ bá yẹn ò ní ìta ẹ̀ṣẹ̀ ń bá jọba àwọn tó láṣẹ lórí ibẹ̀ yẹn la máa lọ bá. bí ká sọ pé sin a kọ́ àwọn wọn nípa ọjà market places a kọ́ àwọn wọn nípa public facilities
public amenities pé kí làwọn nǹkan tí ìjọba gbọ́dọ̀ pèsè fún aráàlú. Ìjọba gbọ́dọ̀ pèsè omi ẹ̀rọ, ìjọba gbọ́dọ̀ pèsè hospital, ìjọba gbọ́dọ̀ pèsè police station. Àwa wò pé àti kọ́ wọn lọ́sẹ̀ yìí o, tó bá díjọ́ Friday àwọn tó kọ́ bóyá primary 1 àbí primary 2 ló kọ́ lọ́sẹ̀ yìí, àwa sọ pé okay tó bá ti dàárọ̀ ọjọ́ Friday o, a fẹ́ dé police station tó wà lẹ́gbẹ̀ẹ́ wa o, a fẹ́ dé ọjà tó wà lẹ́gbẹ̀ẹ́ wa o, a fẹ́ lọ wo táàpù omi tó wà lẹ́gbẹ̀ẹ́ wa o. Láàárọ̀ àwọn èèyàn ti sáré jí lọ, wọ́n lọ wo tap, ọ̀gá wọn á ṣàlàyé fún wọn tó bá wọnú ọjà. Ìyẹn ló ṣe jẹ́ pé gbogbo àwọn ìyálọ́jà a gbọ́dọ̀ bá wọn ṣe. Ìyálọ́jà à ń bọ̀ wá wo ọjà yín o, àwa wọnú ọjà yẹn, àwọn oríṣiríṣi wọ́n ṣe ń tajà, báwo ni wọ́n ṣe ń tọ́jà, báwo ni wọ́n ṣe ń nájà, àwọn ọmọ yẹn á máa wò ń bẹ̀. Kò ní jẹ́ pé àwọn ọmọ yẹn kàn ń ka àwọn kìíní yẹn lásán láì rí. Láàárọ̀ a lè gbéra láàrin wákàtí kan sí méjì, à ń lọ, à padà dé. Gbogbo orú àwọn ilé ò ní pé a ṣẹ̀ṣẹ̀ ń gba àṣẹ lọ́wọ́ ìjọba. Nǹkan tá a kàn máa ṣe ni pé ibi tá à ń lọ yẹn a kàn ní déédéé bá wọn ní òjijì. Àti sọ lọ́sẹ̀ báyìí o, a fẹ́ wá wo báwo ni ẹ ṣe ń ṣe ní police station o, báwo náà ṣe ń mú criminal dì, báwo lẹ ṣe ń kọ orúkọ wọn síbẹ̀, báwo lẹ ṣe mú ẹni tẹ́ máa filẹ̀ àtẹ̀ntẹ́ ẹ̀ ní filẹ̀, kí náà ń pè ní bail is free. Gbogbo orú àwọn kan tí ò máa sí ni ò jẹ́ kí ìwà wa máa yí padà. Gbogbo orú àwọn kan báyìí inú ètò ẹ̀kọ́ ló ti wá. Àbí a fẹ́ wò pé traffic control ó wà nínú social studies wa, ó wà nínú civic education táwọn ọmọ yẹn gbọ́dọ̀ kọ́ nípa traffic law. Okay, a fẹ́ mọ̀ nípa traffic law, a máa dúró síbẹ̀, a lè múrú LASTMA kan dání, a lè mú road safety kan dání, tá a guide àwọn ọmọ yẹn pé a lè pé gbogbo school ńgbà míì tá a ti mọ̀ pé okay nígbà tó yẹ pé curriculum kan náà ni gbogbo school lò. Irú àwọn LASTMA gan àwọn náà lè ṣètò bẹ́ẹ̀ kọ́ nídà gbogbo ẹ̀yin school tẹ̀ wà ní irú bíbí yìí o, school bíi 10 ni o, school bíi 20 ni o, níjọ́ báyìí o, a fẹ́ káwọn ọmọ yín wá wo bá a ṣe ń pass ọ̀nà. Tí tẹ́lẹ̀ bá tán red nǹkan tó mean ni, tẹ́lẹ̀ bá tán green nǹkan tó mean ni, tó bá tán pink nǹkan tó mean ni. Báyìí la ṣe ń pass ọ̀nà, báyìí la ṣe ń ṣe, báyìí la ṣe ń mọ̀. Àwọn ọmọ yẹn á dẹ̀ padà sí iléèwé wọn lẹ́sẹ̀kẹsẹ̀. Àbí ká sọ pé a fẹ́ wo báwo ni ilé ìjọsìn ṣe rí. Kò di dandan kéèyàn jẹ́ mùsùlùmí kó tó kó wọn lọ sí ilé ìjọsìn. Kò di dandan kéèyàn tó jẹ́ onígbàgbọ́ ká tó kó wọn lọ sí church pé kó wá lọ wo bó ṣe ń ṣe. A lè dídì kó àwọn ọmọ lọ ká tó pé ẹ̀yin church tó wà lẹ́gbẹ̀ẹ́ wa o, ẹ jọ̀ọ́ a fẹ́ kẹ́ fi hàn àwọn ọmọ wa bẹ́ẹ̀ ṣe ń ṣèjọsìn níbí. So that táwọn ọmọ yẹn bá ń dàgbà wọ́n á máa mọ̀ pé Ọlọ́run kan náà ni gbogbo wa ń pè. Gbogbo àwọn físìtì kì í ṣe nǹkan tá máa ń ṣẹ̀ṣẹ̀ tí wọ́n sọ pé àwọn eléyìí o ẹ̀yin òbí ẹ dáwó wá, torí àwọn eléyìí nítòsí ló wà. Níjẹ̀pá ẹ̀ṣẹ̀ ń dáwó wá tòsí ló wà, kódà kò gbọ́dọ̀ tó bùsọ̀ mẹ́ta sí wa, nítòsí ni. Ẹ̀yẹn wò kí iléèwé kan wà ní Agége Motor Road, ó wá fẹ́ lọ wo ọjà Ojúwòyè. Ṣé ó tún láti sanwó ni kó wà l'Abíọ́dún Street kó wá fẹ́ lọ Sójúwòyè? Kò ní láti ẹ̀jẹ̀ tó sanwó náà. Wọ́n á kàn gba ẹ̀yìn Abíọ́dún, wọ́n á gba Àgọ́rán Street, wọ́n á dẹ̀ jáde Sójúwòyè. Kò sí pọ́n lọ sí títì kankan. Ẹ̀yìn ààfin ọba ti wà ńbẹ̀, ọjà Ojúwòyè ti wà ńbẹ̀. Wọ́n á kàn béèrè ìyálọ́jà ni àbí kan ti kọ lẹ́tà sí ìyálọ́jà. Gbogbo àwọn ilé á máa jẹ́ kí ìgbésí ayé àwọn ọmọ wa kó máa yí padà lórí ẹ̀kọ́ wọn. Ẹ ṣé Ọ̀gbẹ́ni Akeem Owólabí, mo mọ̀ pé gbogbo ìta à ń sọ yìí àwọn iléèwé wa òye á ti máa yé wọn. Òye á dẹ̀ tún ti máa yé àwọn ìyá wa náà, àgàgà àwọn ìyá mi tàn wò pé mo ò ráyè jèrè gbogbo kí ló ó jẹ́ kí kan kókó mi kí yé máa bá mi tajà apá ibi tá à ń lọ nígbà bá padà dé. Ètò Èjì Òwúrọ̀ náà ni ẹ kú kalẹ̀.